láṣìírí ní gbogbo bẹ́ẹ̀ ṣe ń rò àti wọ́ àtọmọ olórí ibú tó wà l'Amẹ́ríkà tó ọmọ ẹran yẹn àtàwọn tó kù nígbà tó di ìjẹta immediately tí mo ṣetán níjẹta òun ni Muri Bariga òun ló rán ló pe ẹnìkan òun ò sí ńbẹ̀ òun ò ní kàn lólè òun mo ní mọ̀ sọ bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ mọ̀ sí ńbẹ̀ kàn tó lólè rẹ dandan ni kí wọ́n sọ fún ẹ wọ́n ti wá mú lẹ́tà yẹn wá in tí wọ́n kọ́ rò tẹ́lẹ̀ òun ni wípé wọ́n kọ́ plan lórí pé àwọn fẹ́ mọ́ta mi lẹ̀ àbí ẹ jẹ́ kí wọ́n fele yìí kí n sáré sọ̀rọ̀ kan kí n tó lọ ní Al-Qur'an pẹ̀lú conversation Ọlọ́run bá wa àtàwọn màláíkà ṣáájú kọ́lọ́run kó tó ju àwọn èèyàn sínú ayé wípé ẹ máa lo ayé ẹ jẹ́ n sọ nǹkan kan fún all lawyers gbogbo lawyer ọjọ́ tá Nábì ní conversation pẹ̀lú gbogbo àwọn sọ̀hábà nípa pé ta lọ́lọ́run ó yọ́nú sí jù lálkìyámà Ànábì ní teacher ni nítorí pé àwọn kò sí téèyàn lè jẹ́ láyé teacher ní í ṣe sábàbí gbogbo oríire tọmọ nìyàn ń ṣe láyé wọ́n tún bi Ànábì pé lẹ́yìn teacher tá tún ni ó ní lẹ́yìn náà ó ní pé òun náà ni àwọn doctors torí pé wọ́n yọ àwọn èèyàn Ọlọ́run fi wọ́n ṣe sábàbí àlàáfíà fún ayé wọ́n ní ta lọ́lọ́run bínú sí jù Ànábì ní adájọ́ ni àtàwọn lawyers nítorí pé gbogbo aburú ayé àwọn gan máa kó aláburú pé n tó sọ rèé ní court wọ́n tún béèrè pé oníṣẹ̀ríà ńkọ́ wọ́n ní kó dá wala kana ṣẹ̀ríà nítorí pé mi àtẹ̀jẹ̀ òun ló ń rọ̀ láàrin bẹ́ẹ̀ ẹ dákun mo fẹ́ bẹ̀ gbogbo ẹ̀yin lawyers ẹ̀tẹ̀yin adájọ́ ní Ìlọrin ẹ ṣe sùúrù o gbogbo tí wọ́n bá gbé wá bá yín ní nǹkan aburú nípa ọmọnìyàn kì í ṣe gbogbo ẹ̀ ló yẹ kẹ́ ẹ máa wọ̀ aburú tí ń wọnú Ìlọrin ti pọ̀ jù kí ló dé tó jẹ́ pọ́dọ̀ yín náà ni wọ́n ti máa plan láti bà ti mùsùlùmí ẹgbẹ́ wọn jẹ́ kí ló lè fà á kò yẹ kẹ́ ẹ lè aláòrú aburú bẹ́ẹ̀ nítorí àwọn àgbàlagbà rẹ̀ tí wọ́n pilẹ̀ ìlú yẹn àwọn àfáà tí wọ́n maintain ayé rẹ̀ nílùú yẹn ẹ láti wà very careful ọmọ àwọn àgbàlagbà ni mí authority ni mí mo tún sọ repeatedly ọ̀rọ̀ tó sọ wípé àwọn ẹ̀rí mi wípé mi gbọ́dọ̀ mọ́ tẹ́ndà ẹ̀ àwọn èèyàn ò rí díẹ̀ ń bẹ láàárọ̀ yìí ó wà dé bá mo ti sọ fáwọn SAN àwọn senior advocate of Nigeria àti àwọn lawyers èmi ò ní parọ́ o torí pọ́lọ́ nílá anatullahi ala al-kadhibin nínú ayé mi èmi ò ní bá wọn parọ́ torí sí Ọlọ́run ni mo wá ṣe ìgbà tí àwọn aláburú ń ṣe aburú taburú yẹn lágbára tó go viral táwọn èèyàn ti rò pé Alhaja Kaola àwọn náà ṣe báyìí ó ṣe báyìí ìgbà tó yá tí gbogbo wọn wá bẹ̀ mí wọ́n bẹ̀ mí tán gan ẹ̀mí wọn ò balẹ̀ lórí ipá bẹ̀ mí wọ́n tún bí mi pàlàjà sẹ́ẹ̀sì ti yọnu sí wa mo ní wàláhì mi ìbínú mọ́ àwọn tí wọ́n tún jọ bí wa pọ̀ tó jẹ́ pé àwọn náà kún wọn nínú nǹkan yẹn mo lè mi ò kì í lè bínú mọ́ nígbà tí mi ti kú sínú ogun kí ni mo fẹ́ bínú sí ìyẹn aburú tẹ fabricate láàrin èmi àti bàbá àwọn Fàyímà tẹ́ fi mọ̀ọ́mọ̀ gborúkọ ara yín sí bàjẹ́ níta láì ṣe mi ẹ̀yin ò mọ̀ kàn mú wá ní láti fi hàn pé inú ayé tèmi títí tí ní lọ bọ́lọ́hun tí Ọlọ́run ní máa ṣe ojú ọ̀nà rẹ̀ ní máa wà ìyìn sì ní tẹ̀lé rọ́ èmi jẹ́ ẹ̀dá tí kì í tú mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ láṣìírí nítorí pé mo máa ń wò even àwọn aláburú yìí máa ń believe pa wọn ti rí ṣe ẹ jẹ́ n sáré wá mú ọ̀rọ̀ kan wá ọ̀rọ̀ conversation àní Ọlọ́run àtàwọn màláíkà nípa àṣẹmí wa ń lo ayé nígbà Ọlọ́run sọ pé ẹ̀yin màláíkà inni ja'ilu fil ardi khalifa ọlẹ́yin màláíkà mo fẹ́ dá àrólé sórílẹ̀ àwọn màláíkà wá ní Olúwa wa o atajalu fiha man yufsidu fiha àwọn tó olóò fẹ́ dá sórílẹ̀ yìí àwọn olùbílẹ̀ jẹ́ ni olórí ibú máa pọ̀ nù wọn wọ́n máa tẹ̀jẹ̀ ara wọn sílẹ̀ wọ́n máa ṣàbòsí ara wọn wọ́n máa assassinate ara wọn wọ́n máa rán ayákìlà síra wọn má dá wọn sílẹ̀ nahnu nusabbihu bihamdik àwọn màláíkà ní àwọn làwọn máa dá àfọ̀mọ́ rẹ pọ̀ mẹ́yìn rẹ wa nuqaddisu lak Olúwa ọba àlékè ọlá wọn sọ yẹn fún
Ọlọ́run wá sọ pé qala inni a'lamu ma la ta'lamun. Ọlọ́run lẹ́yìn màláíkà dákẹ́. Mo mọ àwọn ẹrú tí mo fẹ́ dá ṣáájú kí n tó dá wọn. Wọ́n bẹ ní orílẹ̀ rẹ̀gẹ̀dẹ̀. Àwọn tí wọ́n plan tí dìdìrín ẹranko Taofeek tó jẹ́ leader wọn. Márùn-ún ni wọ́n. Tí sì ń wí categorically pé tí wọn bá mú Ọ̀tá Kàfílà lẹ̀, Ọ̀tá Kàfílà lọ ẹ̀wọ̀n sẹ́ni. Ìwọ ló sì padà lọ ẹ̀wọ̀n yẹn. Torí mo ní àwọn hujat sórí pé jámù ni mo lò. Orí pé jámù ni mo lò. Dìdìrín ọmọ ẹranko tó wà ránṣẹ́ yìí tó lóun dúró tán. Ìwọ gan lọ kọ́kọ́ sọrú ẹni tí Taofeek jẹ́. Torí ipò kì í so lódodo làwọn èèyàn fi rò pé rọ́ lòun pa nígbà náà. Ìwọ ló kọ́ sọrú aburú tí ń bẹ lọ́wọ́ rẹ̀. Ìwọ ló kọ́ ròyìn bí kọ̀rọ̀ rẹ̀ ṣe burú tó. Láàrin òun àtọlọ́ ìwọ ló kọ́ ròyìn bí ṣẹ̀tánù tí ń bẹ lẹ́mí ẹ̀ ṣe pọ̀ tó. Tó bá ń ṣe muamala bí èèyàn bá ṣe business pẹ̀lú ẹ̀, Taofeek ọmọ sáré kó wọn jà ń bẹ́ẹ̀ ni. Báwọn obìnrin bá bùkátà lọ bẹ̀ yóò sáré aburú fún wọn. Wallahi tallahi èmi ò ní pa irọ́ rárá. Yóò tó obìnrin 20 tí wọ́n wá bá mi wípé àwọn lọ nítorí pé ń sọ̀rọ̀ pé káwọn ọmọ jẹ̀rà kalẹ̀ ó dẹ̀ gbọ́wọ́ matchmaking. Ó tó 12 nínú wọn tán sọ pé wọ́n bá àwọn sùn. Mo ní mi ní solution fún yẹn. Ẹ̀yin tó ti bá ṣe zina ní solution fún yín. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ sanwó padà pẹ̀lú ògo Ọlọ́run ẹ fi account number yín lẹ̀. Ọjọ́ náà ni mo transfer gbogbo owó yẹn sí wọn. Àwọn èèyàn ní sọ pé lájà ẹ ti ẹ jẹ́ kí bàbá yìí ó mọ̀ ipa burú lòun ń ṣe. Mo ní tó bá mọ̀ ṣe yóò gbà ní ẹ jẹ́ àfilẹ̀ ẹ jáwọ́ mọ̀ tún ṣe. Ọlọ́run kì í sọba tó bá bò sí tán tó bá ti ń ṣe tó bá yá àṣírí rẹ̀ ó tú. Ẹranko ọmọ ìrankíran ọmọ ẹlẹ́ran ẹran fúnra ara rẹ̀ ẹran lọ́mọ. Listen to me. Ìwọ lẹ́ni tó kọ́kọ́ ṣàlàyé bí dìdìrín tó ń tẹ̀lé tó ló dúró tán fún. Ìwọ ló kọ́kọ́ ṣàlàyé irú ẹni tó jẹ́. Ẹranko tó ń tẹ̀lé ọ̀fọ́nú nítorí pé aburú lẹ́yìn méjèèjì jọ ń ṣe ló jẹ́ ẹrẹ́ tó yẹn. Olóríire kan ò ní súnmọ́ Taofeek. Ẹni ayé rẹ̀ dáa tó ní kọ̀rọ̀ rẹ̀ wallahi kò ní mú Taofeek lọ́rẹ̀. Bí èèyàn ṣèèsì mú lọ́rẹ̀ yóò padà jùlẹ̀ torí pé kò ní kọ̀rọ̀ rẹ̀ ń tiẹ̀. Nítorí pé ìṣẹ́yìn àwọn àgbàlagbà wọ́n ní fi ọ̀rẹ́ rẹ̀ hàn mí kí n lè mọrú èèyàn tẹ́ jẹ́. Ẹ̀bọ́n mo olórí ibú tí wọ́n bí ní Kwara State yẹn ebi wà àti Taofeek ebi lẹ́jọ́ plan pẹ̀lú ọmọ yẹn nítorí pé fẹ́ blackmail mi. Ó yá listing. Ìwọ náà wọ́n fẹ́ deport ẹ láti US. Ó ti wà ńlẹ̀ fún ẹ dìbámú ẹ̀wọ̀n ló padà parí ayé ẹ̀ sí. Kọ́kọ́ gbọ́ listing. Ẹ̀yin èèyàn gbọ́ o. Mo ní wípé inú àwọn tí ẹ kàn bá ẹ sòótọ́ ọ̀rọ̀ òun ni wọ́n wà ṣùgbọ́n wọn ò lè bẹ ẹ sòótọ́ ọ̀rọ̀ tó pé wọ́n ní àwọn náà ti ní àṣírí pamọ́ lọ́wọ́ ẹ. Àfáà Akéwùgbà Gold alápọ̀nlé ni yín o bọ̀ Saheed fẹ́ sọ yín di alábùkù á dẹ̀ máa tọwọ́ bọ̀ yìí lójú. Ẹ̀gbọ́n a máa ti ọwọ́ bọ̀ yìí lójú torí pé àwọn ìwà àjẹtẹ́yìn náà ń wù nú ẹ̀sìn ó wọ́ọ̀sì ju àwọn àfáà Saheed ń bú lọ. Akéwùgbà Gold ìbàjẹ́ yín ju àwọn àfáà Saheed ń bú lọ. Àwọn obìnrin tó wá sọ́dọ̀ yín tẹ́ ń pariwo pé o bá ń wọ́kọ o bá ń wáya èyí tó wá sọ́dọ̀ yín pé òun wáya ṣé ẹ̀mọ́ ẹgbẹ́ ṣe bá yé ẹ̀jẹ̀ ni ẹ̀mọ́ yìí tẹ́ fún lóyún nu wọn ni tẹ́ lọ gbalé fún. Akéwùgbà Gold ẹni kó dìbọ́ǹkì ọ̀rọ̀ tí mo sọ yìí ìgbé náà àwọn tó bá ọ̀rọ̀ oyún ọ̀rọ̀ ọmọ ọkọ wá sọ́dọ̀ ẹ̀ bóyá kò bá wọn sùn. Kí Akéwùgbà Gold àwọn àfáà alábòsí ilẹ̀ Yorùbá kí wọ́n dìbọ́ǹkì ẹ̀. Kémi wá gbé proof ẹni tó bá ayé ẹ̀jẹ̀ tó gbalé fún tó dàgbé sí ayé ẹ̀rù gbogbo ọ̀rọ̀ wa sí ẹ̀ kí wá gbé jáde. Àbí gbogbo àwọn tẹ́ gbé lọ sí Mọ́kà nígbà tẹ́ ti ń ṣe àgbèrò Mọ́kà. Owó ìdáyà tẹ́ ń gbà owó ẹran tẹ́ ń gbà ṣé gbogbo ẹ̀ lẹ́ ń pa ni. Akéwùgbà Gold tí ẹ̀ bá dẹ́yìn lẹ́yìn Saheed Shittu a máa tẹ ojú yín mọ́lẹ̀ gan. A máa tẹ ojú yín mọ́lẹ̀ àbẹ́yà wèrè ní ẹ̀gbádùn ni ẹ̀ náà ẹ̀ wọ́n ṣe ń rì náà. Bí mo ṣe ń bá yín sọ ọmọ màá bá yín sọ kó lè máa dùn yín ní kẹ́lẹ́ mọ̀ pé àwọn tí Saheed Shittu ń bú yẹn ó ń dún àwọn ọmọ tiwọn náà wèrè ní ìrìn ẹ̀gbádùn ni ẹ̀ ń sínwìn ní Akéwùgbà Gold
ṣé àmọ́ gbogbo àwọn ìwà burúkú tẹ́ ṣe ni ṣebí chief mọ́mú Ọ̀yọ́ ló gbé yín lọ́dọ̀ ọba Aláàfin ṣebí chief mọ́mú ló gbé yín lọ́dọ̀ Aláàfin ṣé bẹ́ẹ̀ ilẹ̀ bá a ní chief mọ́mú Ọ̀yọ́ àtọba àti ọba Aláàfin jẹ́ Aláàfin ọ̀fẹ́ Ọ̀yọ́ ṣé bẹ́ẹ̀ ilẹ̀ bá a ní wọn jẹ́ chief mọ́mú Ọ̀yọ́ inú àwọn àfáà tó kọ́ èmi ń kéwú ní Sùlẹ̀ Abíọ́lá ni wọ́n Sheikh Moshood alẹ́ Ọ̀yọ́ wí kó tó jẹ ìmọ̀ọ́mù náà ti kọ́ mi ń kéwú ṣé báwọn lọ́ mú yín dọ́dọ̀ ọba Lámídì Ọọ̀ni of Ifẹ̀ ọba kínàpé náà Aláàfin of Ọ̀yọ́ ṣé wọn lọ́ mú yín débẹ̀ ṣé bẹ́ẹ̀ padà bàárín wọn jẹ́ ni ẹ wá ń bí o agbègbàgòdè wojú tèmi o màá tẹ̀ sí lójú gbọ̀ngàn àṣínipọ̀ lọ́wọ́ mi ẹ̀yà wèrè ẹ̀ gbádùn ni ṣebí tí ẹ̀ bá ti wá sọ fún Saheed Shittu ẹ dìbọ́ǹkì ẹ̀ lójú gbogbo ayé pé Saheed Shittu kì í ṣe ọmọ yín mọ́ ṣẹ́tẹ́ bá ti dìbọ́ǹkì ẹ̀ àmàyọ bọ́ tí ẹ̀ bá dìbọ́ǹkì ẹ̀ tí bá padà wá next time tí bá wá bá yín sọ̀rọ̀ wẹ̀wù máa fọ́gi mọ́ yín lórí máa kọ́ yín kò lórí ṣé ẹ ti ráwọn ẹlẹ́sìn ṣé ẹ ti ró lórí ibú ọmọ tó lòún dúró tán ọmọ ìrankíran tó lòún dúró tán ọmọ ìyá ẹranko ọmọ tí ò níran ọmọ ìran kàìnkàìn ìgbà tó mú Kúdí wá síbàdàn tó ní ó fẹ́ wá gbìyànjú fún inú ilé mi lẹ́sùn fún ọ̀sẹ̀ kan inú yàrá mi it's not kèké ṣe inú ilé mi bí yàrá mi ṣe tóbi tó yẹn mo dìde fún wọn àti Kúdí náà rò pọ́kọ ló ní ni kò mọ̀ pé ní òfò ló ń ṣàgbákò ẹ̀ ta lóbìnrin tó bá ṣe láyé tí ọ̀kábà máa bú ayé yín ìwọ àti Taofik náà lẹ́jọ́ jọra ẹ rí pé jọra jù gbogbo òṣèṣílẹ̀ fi kọ́mọ̀ kẹ́ ẹ bá yé èèyàn jẹ́ kò nítumọ̀ kẹ́ ẹ da yẹ́rù ò nítumọ̀ kẹ́ ẹ ṣe zìnà ò nítumọ̀ kẹ́ ẹ ṣèbàjẹ́ ò nítumọ̀ gbogbo aburú tẹ̀ ń ṣe ònìyẹn kẹ́ ẹ bá tèèyàn jẹ́ ǹjẹ́ ẹ̀yin èèyàn ẹ gbọ́ làákà yìí nínú ọ̀rọ̀ tó sọ yìí ìgbà tí Akéwùgbà Gold tó mú Taofik tó mú Saheed Shittu lọ́rẹ̀ẹ́ tímọ́tímọ́ nígbà tó pọ̀lọpọ̀ àwọn èèyàn bínú sí Saheed tó mú lọ́rẹ̀ẹ́ ìgbà yẹn ni ẹranko yìí ní sọ yìí wípé kọ́mọ̀ pọ̀n Saheed ìgbà yẹn ló gbé pọ̀n ìgbà yẹn ló mú káàkiri gbogbo ọ̀dọ̀ àwọn àfáà nípa nídìí Umaru ní gbogbo bí aburú ibẹ̀ ló gùdù sí ẹranko ara ẹ nígbà tó lọ́ọ́ fẹ́ dá ẹgbẹ́ lẹ̀ ọ̀sọ́pọ̀ fẹ́ gba ìjọba lọ́wọ́ àwọn rọ́bítọ̀ ọgbàgbé para àwọn ọmọ ìpìlẹ̀ rọ́bítọ̀ lèmi dìdìrín láwọn fẹ́ dá ẹgbẹ́ kan lẹ̀ àwọn fẹ́ gba because gbogbo àwọn àgbàlagbà yẹn ti dàgbà wọn mẹ́jọ dá Mudiru tó sì wà láàrin wọn àwọn ọmọ báwọn ṣe lọ tì bọ̀ wọn lára gbogbo ẹ ló mọ sọ èmi Kàfílà orí pò wà òkè ọmọ pò ní àṣírí rárá ẹ tún gbọ́ ẹ gbọ́ Akéwùgbà Gold ọkùnrin ni Akéwùgbà Gold àwọn ìwà burúkú tẹ́ ṣe ni ṣebí chief mọ́mú Ọ̀yọ́ ló gbé yín lọ́dọ̀ ọba Aláàfin continue ṣebí chief mọ́mú ló gbé yín lọ́dọ̀ Aláàfin ṣé bẹ́ẹ̀ ilẹ̀ bá a ní chief mọ́mú Ọ̀yọ́ àtọba àti ọba Aláàfin jẹ́ Aláàfin ọ̀fẹ́ Ọ̀yọ́ ṣé bẹ́ẹ̀ ilẹ̀ bá a ní wọn jẹ́. èyí yín ti yí ẹni ṣe bẹ́ẹ̀ ní làákà yìí. Akéwùgbà Gold ẹni kó dìbọ́ǹkì ọ̀rọ̀ tí mo sọ yìí wípé náà àwọn tó bá ọ̀rọ̀ oyún ọ̀rọ̀ ọmọ ọkọ wá sọ́dọ̀ ẹ̀ bóyá kò bá wọn sùn. lórí burúkú ni ọ. Akéwùgbà Gold àwọn àfáà alábòsí ilẹ̀ Yorùbá wọ́n dìbọ́ǹkì ẹ̀. Kéwù wá gbé proof ẹni tó bá ayé ẹ̀jẹ̀ tó gbalé fún tó dàgbé sí ayé ẹ̀rù gbogbo ọ̀rọ̀ wa díẹ̀ tí wàá gbé jáde. ṣé ẹ ti rí ṣé gbogbo ẹ̀yin olóríire ti gbọ́ ṣé rí pò ní #1 witness òní hújà àkọ́kọ́ mo wá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn hújà tó pọ̀ nílẹ̀ nítorí pé mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olóríire òun lẹ mọ̀ wípé a yàtọ̀ síra wa Ọlọ́run ní al-yastawi alladhina ya'lamun walladhina la ya'lamun la yastawiyan ẹ má fi wọn wéra wọn ẹ mọ̀ nǹkan tó jẹ́ kí n dúró tán báyìí n tó jẹ́ màmá dúró tán mo ń retí orí ibu tí wọ́n fẹ́ ṣe mo ń retí mi ní tolerate nonsense tí wọ́n bá fààyè lẹ̀ ẹ jẹ́ kí n sọ nínú ìṣẹ̀mí mi nínú ayé èmi lo ayé mi nílò pé mo fi ń wojú rí ọba tó dá mi ni inú mi kọ́kọ́ dùn yìí ní kọ̀rọ̀ búrí láyé
èèyàn ni wá kò sẹ́ńtì ò ní jẹ́ èèyàn o ibi mo kù sínú jẹ́ èèyàn ò ní pé tí mo bá lọ́kọ máa fẹ́ tán èmi fọkùnrin àjẹǹjẹkù látara ìfẹ́ ọkọ tán òun ló mú Sàráfà ṣiṣẹ́ mi máa bò sí ṣe tí mo bá ń fẹ́ ọkọ lọ́wọ́ Ọlọ́run ló sì mọ bí ṣe máa ṣe pẹ̀lú èèyàn òun ló mọ bí ṣe máa ṣe ẹ̀dá kọ̀ọ̀kan ìwò mọ́ ni ìnídìí owó ọkùnrin o máa wó mọ́ máa disturb ẹ̀ seriously máa fún lóúnjẹ tó jẹ́ pé every day òní ó sọ pé yá ká go on bed that is me bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn Olúwa ọba àlékè ọlá ní sì máa ṣe bẹ́ẹ̀ kì í sì ṣe èèwọ̀ kì í ṣe haram halali ni nítorí pẹ́lẹ́tọ̀ mi ni Ànábì náà sọ pé ká ṣaṣẹ́wó sáwọn ọkọ wa àmọ́ bí èèyàn bá ṣe kùngí olórí ibi ni ò sí solution fún ẹ ti wá fabricate ẹ ti gbé àwọn àlọ́ ti lọ rẹ́gẹ́dẹ́ àbọ̀ ti dé Taofeek aburú tó fẹ́ ṣe yẹn túbọ̀ tẹra mọ́ àwọn olóríire ti mọ̀ ọ́ àwọn ẹni àlùbáríkà ti mọ̀ ọ́ kò sẹ́nìkan tó lè dúró díẹ̀ nínú àwọn olóríire torí ipò ní kọ̀rọ̀ rí ẹnìkan ò ní bọ́ ṣe lẹ́nu Ọlọ́run ló mọye series of messages àwọn obìnrin yẹn ń sọ pàlàjà adẹ ń sọ pé kẹ́ ẹ rìkọ́ọ̀dù wa kẹ́ ẹ tiẹ̀ ní lọ́wọ́ ẹni ò sí ní tẹ́ ẹ fẹ́ fi ṣe wọ́n ti pè mí lẹ́nu báyìí wọ́n lẹ́yìn ò sí ní tẹ́ ẹ fẹ́ fi ṣe àwọn ròyìn pé ẹ mọ̀ rò pa kí ó gba góòlù ẹ̀yìn pẹ̀lú rẹ̀ ẹjọ́ kìí sẹ́ni tó tiẹ̀ yẹ kẹ́ ẹ mọ̀ sọ yí pé bóyá àbí ẹ̀ ń sálámọ̀ sí kìí sẹ́yìn ìvù ni òun àti ṣèitán lọ̀rẹ́ òun àtolórí ibú lọ̀rẹ́ kì í rìn pẹ̀lú àwọn olóríire àwọn olórí ibú ni máa rìn pẹ̀lú tó bá lóun plan kan báyìí ó plan ẹ̀ láti fi bàtẹ̀ èèyàn lórúkọ jẹ́ ni ṣé ìwọ tó wá ní kakos pẹ̀lú àwọn márùn tí pẹ̀lú àwọn mẹ́rin tí gbogbo yín jẹ́ márùn èmi Ọlọ́run dákun má jẹ́ n rá padà sí ibú láyé ebi tí ń bí ọnú náà ni kádàrá rẹ̀ tí mò ń lò ebi tí ń bí ọnú náà ni pé mo tún gbà fọ́lọ́run yín tí ń bí ọnú náà ni pé mi ìbọn wọ̀ sọ́sọ́ gbogbo ntẹ́ bá rò pé ń dà ń bù kẹ́jú wọ́n bá yín máa wò ni Ọlọ́run ló mọ yíyan lẹ́tà tí máa wọlé sọ́fíìsì mi látọ̀dọ̀ gọ́vnà ipe meeting wà wọ́n láì ní ní dáhùn ọjọ́ wọn lọ ṣe ìpàdé lórí ọ̀rọ̀ Abdulrahman Oríyọmí Hamzat pẹ̀lú gọ́vnà ẹ̀ẹ̀mẹrin ni wọ́n wá sọ́fíìsì mi wọ́n sì ń send mi ní mẹ́sẹ̀gì nítorí ẹ̀yin rán dandan yìí tẹ́ ẹ ti rò pé nǹkan ní mo wò pé bí mo wà àwọn tó ní mí Ọlọ́run bá lékè ọlá wo àlùbáríkà àwọn tó bí mi kó padà lẹ́yìn mi the first evidence àkọ́kọ́ náà nìyẹn ó tún wá kù bí wo àti Taofeek àti Bintu Raji bẹ́ẹ̀ ṣe unite lórí mi lórí tó ti go viral kọjá òun ẹ ti dáràn yín bá yín náà tán bí owó alhamdulillah èmi ọlọ ayénu ọ̀nà ẹni kankan lọ tọrọ owó mi ni mò ń ná àrísìkí mi ni mò ń lò alhamdulillah rabbil alamin ẹ ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ lẹ́ ṣerú ẹ̀ mọ́ ẹ ti ń ṣe aburú ṣeré ìtẹ́ ìnà sọ́dọ̀ mi yìí òun lẹ́ fi ṣe àṣemọ́ àwọn míì wà tí mo tọ́jú o gbogbo àwọn tí wọ́n ra ilẹ̀ lọ́wọ́ rẹ̀ tí ò fún nílẹ̀ tó ń sá fún rẹ́kọ́ọ̀dù rẹ̀ ń bẹ́ńbẹ́ gbogbo àwọn tó ń palẹ́kún ó wà nílẹ̀ ọ̀kan nìyẹn bákan náà òun náà ni gbogbo àwọn tó jẹ́ pé ẹjọ́ saburú ní kọ̀rọ̀ tó jẹ́ pé aburú yín jọ pọ̀ ní kọ̀rọ̀ tí ò ṣe é fi hàn ní gbangba ó dẹ̀ ń pèrè láàfà atamuruna nasa bilbirri ẹni tí ń ṣe wá sí ìbẹ̀rù Ọlọ́run fáwọn èèyàn wa tansawna anfusakum ó sì gbàgbé ara ẹ̀ wa antum tatluna alkitaba ẹ̀yin sì lẹ́ ń pín tírà qala Allah qala Rasul tó bá dórí àga tó ní ó dé alwaziri ó ń dé àwọn èèyàn ní mọ̀ pé sufur ni ẹ́ wọn ní mọ̀ pé ẹranko ni ẹ́ wọn ní mọ̀ pé fìfo ni ẹ́ wọn ní mọ̀ pé àárín ìwà àtọlọ́run wọn ní mọ̀ pé ọ̀tá gidi níbẹ̀ láàrin ìwà àtọlọ́run ẹni ire wo ló máa pè ẹ́ ta ló máa pè ẹ́ ẹ múra sí sórí tó ń plan yẹn má dákẹ́ o sì máa plan ẹ̀ n tí ò jẹ́ mi ó believe mú rí o ní pé kì í sọ̀rẹ́ mi from beginning ilé rẹ̀ lẹ́tún lò àdírẹ́sì ẹ̀ lẹ́ lò nílọrin
tó bá jẹ́ pé òun normal tó jẹ́yàn ìgbà yẹn ni ó ti sọ fún yín wípé ẹ má lọ lé mi láti lọ face Alhaja Kaola o èmi bẹ̀rẹ̀ dá wà ní 1987 níbo ni gbogbo ẹranko yín wà nígbà náà gbogbo ìgbà tí mò ń lọ presidency lọ deliver lecture gbogbo àwọn èèyàn yéèyàn àtèmi bàbá wa Akilapa bàbá wa Sheikh Muhyiddin rahimahumullah gbogbo àwọn bàbá rẹ̀ tó jẹ́ pé wọ́n mọ gbogbo kò sí program kan tí mo pè wọ́n sí tí wọ́n ní wá àánú invite mi pé Kafila wá sọ̀rọ̀ níbo lẹ́ranko yín wà ẹ̀yin wèrè gbogbo ẹ̀yin aláìníran ẹ̀yin ọmọ ìran kíran èmi yẹn lẹ wá face nítorí opportunity social media máa jẹ́ kó yé yín pé yálà ya yín ni mí yálà ya lókèlókè ò ní mí ẹ wo years back láti 1980s táwọn yóò ti máa pariwo Alhaja Kafila àǹtí Kafila àǹtí Kafila ní gbogbo Ọ̀ṣun àǹtí Kafila wọ́n ń pè mí Ìbàdàn àǹtí Kafila ni ìgbà tí mo open company mi Alhaja Kaola in everybody ń pè ní kó tó di pé wá dé social media ó wá gbé yín jẹ wá ń pera yín ní tẹ́ jẹ́ ẹ̀yin ẹranko gbogbo ẹ̀yin sùfùrù gbogbo ẹ̀yin ẹranko gbẹ́ olórí bú ọmọ ọ̀kan lọ́mọ yìí náà wọ́n jọ ṣèpàdé yẹn ni Bariga náà wọ́n jọ jókòó gba pàdé yẹn ni ta ló sì kẹrin wọn náà ta ló sì kẹrin wọn didirin wèrè tó wà lẹ́kọ̀ọ́ tó bú Ọlọ́run tó bá nàbì ọmọ didirin yẹn ọ̀fọ́nú ọmọ yẹn didirin tọ́lọ́run tó ti mọ́wọ́ kúrò lọ́rọ̀ ẹ̀ tí ó sọ́wọ́ Ọlọ́run ayé ẹ̀ mọ́ tó lóun ṣe comparative lecture lẹ́kọ̀ọ́ yẹn didirin ebe ẹjọ́ dúró rẹ̀ ni tí wèrè ọ̀gá yín wà ń sọ pé tí tóun ọba mú Kaola lẹ̀ tí ó bá lo ẹ̀wọ̀n gbogbo dúkìá rẹ̀ ó sì lọ sí náà ayé rẹ̀ á tán sí náà torí gbogbo hujat ni mo ní mi ní take it lightly pẹ̀lú ẹ̀ máa jẹ́ kó yí ẹ pé mo jù ẹ lọ máa jẹ́ kó yí ẹ pé kékeré kọ́ ni bàbá fi jọmọ lọ ìyálà ya yín ni mo jẹ́ máa jẹ́ ó yí ẹ pé èèyàn kì í gun obìnrin garagara máa jẹ́ ó yí ẹ wípé gbogbo ìyà tó fi máa jẹ àwọn ìyàwó inú ilé rẹ̀ àkàn tó bá mọ̀ ń ta yẹn ó ti dópin Ọlọ́run kó bá ń ṣàlékún kẹ́ bàbá wa Ìmáàmù Ọ̀yọ́ ìgbà tí mo fẹ́ Ṣàráfà mo wà nínú oyún mo ń fin dùgbẹ̀dùgbẹ̀ àwa lọ ṣe program lọ́yọ̀ọ́ Ájì Ṣàráfà wá tẹ̀lé mi àwa yọ ọ̀dọ̀ bàbá Ìmáàmù ó náà ló sọ fún mi ó ní kí n jẹ́ àyàdọ̀ bàbá Ìmáàmù akọjá wájú ilé wọn ó bá ní Alhaja jẹ́ àyàdọ̀ bàbá Ìmáàmù àbáyẹ ọ̀dọ̀ bàbá Ìmáàmù Ọ̀yọ́ nígbà bàbá Ìmáàmù rí mi wọ́n ṣe sùjúdù ṣúkúrù ẹ̀ẹ̀mẹ́ta ni wọ́n ṣe sùjúdù ọpẹ́ ẹ̀ẹ̀mẹ́ta mo ní bàbá kí ló dé tẹ́ fi wọ́n lálàájá Kaola mo bọ́ dúpẹ́ fọ́lọ́run ìgbà tí mo gbọ́ pé ló lé ọmọ yẹn inú mi dùn ayọ̀ mi kún tí ló lé olórí bú ọmọ burúkú tí ń pèrè ẹ̀ lákẹ́ ó gba góòlù yẹn mo ní kí ló dé bàbá mi ìdẹ sọ fẹ́ nìkankan wọ́n ní lóòótọ́ ló sọ fẹ́ nìkankan ó ní ìṣesí kankan tó pamọ́ Kafila ó ní ìṣesí tó pamọ́ wọ́n ròyìn pé òun àti wèrè kan wá fún ọ lẹ́yìn jẹ mo ní bẹ́ẹ̀ ni ìsì tí ìgbà fún pé ń fẹ́ àfi bó ṣe dé tó ní kí n máa jẹ́yìn bàbá Ìmáàmù Ọ̀yọ́ ni mo dúpẹ́ o Ọlọ́run mo dúpẹ́ o àwọn ọmọ ẹni rí òní bọ́ sọ́wọ́ olórí ibú o àwọn àgbàlagbà ló ọ̀rọ̀ rẹ̀ ṣé o mọ̀ yìí pé bọ́lọ́run bá ṣe ṣe ọ yìí Ọlọ́run bá mọ̀ọ́mọ̀ sí ọ tó special ó fún ẹ ní iman a máa fún ẹ ní hidaya torí pé tó bá ní kó o wò ni ọmọ rò pé àbẹ́yìn àbọ́kùnrin tó ṣe wà lẹ́gbẹ̀ẹ́ obìnrin kì í ṣe mo ní èmi náà mọ̀ pé kì í ṣe ń tó yẹ kéèyàn fi hàn gẹ́gẹ́ bí ọkọ èmi náà mọ̀ fúnra mi mò ń sọ fáwọn èèyàn mi gbogbo tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi including àwọn ọmọ kéwú pé eléyìí ìṣẹ́ tó ń nọ́mà ẹ mọ̀ bẹ́ẹ̀ mi gbà lálejò pé bóyá ọkọ tó bá wá kí mi kó lọ ni àwọn èèyàn mọ̀ gan ìwọ tó ní ó lọ ọ̀dọ̀ Mudiru Markaz ẹ lọ tàn wọ́n torí kẹ́ lè rí inú rọ́bítọ̀ wọ̀ so that ẹ lè gbàjọba rọ́bítọ̀ kí ni program tí wọ́n ṣe níjẹ̀bú ọmọ ṣe kàlàyé bí ìbọn jẹ́ pé wọ́n ló lè tó ọmọ bí wọ́n ṣe rọra páàkì ẹsẹ̀gbẹ́ kan nítorí pé wọ́n ti mọ̀ wọ́n ti rí ìdí ẹ̀ psychologically ẹranko ọmọ ìrankíran alágagọ̀ alágamọ́gbọ̀n ọ̀fọ́nú ẹni tí ò tó ti ń pèrè dìdìrín tí ń pèrè ní tí ọ̀jẹ́ ló ń pèrà rẹ̀ èmi Kafila mo ti bẹ wọnú ẹ̀ mo ti sọ pé kán lọ bá mi fi àwọn ẹ̀rí yẹn sínú flash drive
mo sọ fáwọn lawyers ntẹ́ ń ṣe yẹn ẹ̀yin rò pé ẹ fẹ́ wíkì mi ẹ tún mú inú bí mi sí ni ẹ máa ṣẹ̀sín sí ni ẹ máa ṣẹlẹ́yà sí ni pẹ̀lú ògo Ọlọ́run ẹ máa ṣe ẹlẹ́yà sí ni torí pé afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìẹ gbogbo ayé ló ti rí náà rí yín Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ alhamdulillahi rabbil alamin Ọlọ́run mo yìn ọ́ mo kí ọ wípé ó jẹ́ káwọn ẹni rí ó bí mi àwọn náà ni wọ́n tọ́ mi àwọn ẹni rí ni wọ́n sọ mí déèyàn Ọlọ́run níjojúmọ́ ni màá máa dúpẹ́ lọ́wọ́ ẹ tiẹ̀ náà ni màá máa ṣe kò sẹ́ni tó ready láti wò pé òun fẹ́ blackmail olórí ìbú ló blackmail ara ẹ̀ ẹ̀yin èèyàn orí ni ẹ lọ bí Bariga léèrè pa àdírẹ́sì ta ni wọ́n lò àdírẹ́sì Múrí ni wọ́n lò ẹni tí ó bá mọ Múrí òun ló pẹ̀rẹ̀ president Ògo Ìlọrin bí ìbá sa ìmọ̀kan náà àìmọ̀kan tó tóbi ni jahil murakkab oníkẹ́ mọ́ ìpera yín lógo ọ̀rẹ́ ni sọ fún ẹ pé lódò ni ẹ Múrí ìkí ló dé tẹ̀ ìpera yín lógo Ọlọ́run lọ́ba ògo òun lógo Allah huwal aala òun lógo oríkì ìlú yẹn pọ̀ ju kẹ́yìn olódò ọmọ ìpera yín lóko tẹ́ ìjẹ́ lọ àìmọ̀kẹ́ náà ni àìdá nkẹ́kẹ́ mọ̀ náà ni àìmọ̀ nípa ṣẹ̀ríà ni tẹ́ bá rí àwọn àfáàrẹ tí wọ́n jinlẹ̀ nínú ìjẹ́tọ̀ Ọlọ́run tí wọ́n bá fẹ́ kí Ọlọ́run wá ní Ọlọ́run ògo ní tí ẹ máa wí nù níbo lẹ ti rí mo máa wí bẹ́ẹ̀ mú láti ta sí ẹ torí pé ẹjọ́ unite lórí àbùsí ni ẹjọ́ dúró lórí àbùsí ni kò sí olúwẹ̀ wọn tí bí ẹnì kankan yín ẹ tó bẹ́ẹ̀ wallahi ẹ kéré sí gbogbo tó ló wá fún mi ní agbára ni màá fi bá yín jà yín fi ìdúró tọ́lọ́run mi bá yín jà yín fi tẹ̀sùbá bá yín jà yín tún bá yín jà lójú ayé àtújọ jà lójú ọ̀run kẹ́ lè bá mọ̀ pé mo jù yín lọ tẹ́ ẹ bá ṣọ́ra tẹ́ ẹ jókòó jẹ ẹ kábàámọ̀ pé wáyé tí ẹ bá jókòó jẹ tẹ́ ẹ bá rò pé lè face mi ẹ ní like ara yín máa jẹ́ kó yé yín pé obìnrin lóbìnrin ọmọ jẹ́ anisa ubin nisa ẹ gbọ́ ọmọ alálùbáríkà tá a bí ń bàdàn ni ó ní bóyá àgbò rẹ bóyá àgbò rẹ ti tán tó bá ń sọ pé obìnrin kéré ó ní bóyá àgbò rẹ ló tán bó bá ń sọ pé obìnrin kéré Abdulbasit ló sọ bẹ́ẹ̀ gbogbo tí wọ́n ń pè ní agbára ìjéèyàn ìdúró ti Ọlọ́run ìdúró ṣinṣin Olúwa fi sí ara àwọn obìnrin kan nínú ayé ẹ jẹ́ kó yé yín ọgbọ́n tí bàbá wa Sheikh Ahmed Tijani àbí bàbá wa Ibrahim Niyas ọgbọ́n tán wí ni wọ́n ní nisauna rijalun nisauna gbogbo àwọn àfáàrí tí wọ́n ní àwọn obìnrin àwọn ọmọbìnrin wọn kì í ṣobìnrin ọkùnrin ni wọ́n òun ló fi jẹ́ pé anybody náà àfáà tó bá fẹ́ kí mi tó bá ṣe kì máa pa fóònù mọ́ létí pé ò ní làákàyè ni ó sì máa pé kìkì ni Ànábì gan ni la taqul salamu alayka wala taqul salamu alayki fa inna salamu alayka aw salamu alayki tahiyyatul mayyit ẹ wà nítorí pé ẹmọ náà wù dìdìrò lẹ́wọ̀n àwọn lábáwárẹ̀ wọ́n pọ̀ nínú àpọ́nlé pin kí lẹ jẹ́ tí ògbóyin kan jẹ́ olódo tẹ́ jẹ́ títí kìkì takaburu kalẹ̀ tẹ̀wọ́n àpèrà yín ní tẹ́ ẹ̀jẹ̀ fáyé Taofeek àtijọ́ wọnú ẹ̀ àti wọ́ àtàwọn tẹ́ ẹjọ́ ń ṣe mò ń bọ̀ wá ìntí ìdè mo kí o gbẹ̀yìn olóríire o ẹranko tó rán lánàá èsì rẹ̀ ni mo fún ẹ Ọlọ́run ó pẹ̀lú wa mo dúpẹ́ gan ni lágbára Ọlọ́run á tún máa pàdé dáadáa mi ní bùn wọn ní aburú kankan tí wọ́n bá ń ṣe ìyẹn ti bọ́ sẹ́yìn ó ti bọ́ sẹ́yìn Ọlọ́run ó pẹ̀lú wa mo kí yín ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين ẹranko dìdìrìn ẹran lọ́mọ ọ̀fọ́nú lọ́mọ mùgáfàl lọ́mọ aláìníláàkáì lọ́mọ aláìlẹ́kọ̀ọ́ lọ́mọ mo ń retí èsì rẹ̀ wallahi tallahi tí mo bá ní ó dáa